Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ń bínú sí àǹtí wa A. Wọ́n dẹ̀ sọ fún àǹtí wa A wípé àwọn máa sec fún divorce látọ̀dọ̀ wọn nítorí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin èèyàn ilé ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ń lọ lórí social media tí àwọn olórí yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí cook gbogbo àwọn irọ́ oríṣiríṣi wípé kábíyèsí wọ́n ń fẹ́ ẹ̀ńtọ́nà tí kábíyèsí kọ́kọ́ ń fẹ́ wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ nípa Ọládòyin. Wọ́n ní Ọládòyin Fágbolú. Wọ́n ní kábíyèsí gba $180,000 lọ́wọ́ ẹ̀ wípé ó fẹ́ di olórí wípé ṣùgbọ́n wọn ò fẹ́. Ìgbà tó yá ni wọ́n tún sọ pé kábíyèsí tún fẹ́ lọ fẹ́ èèyàn kan ní Carolina. Ẹ rántí Ọlátúnjí, ìlú Ọlátúnjí tí a sọ pé village. Wọ́n léèyàn kan wà ńbẹ̀ tí kábíyèsí fẹ́ lọ fẹ́ ní California. Wọn ò gẹ́ẹ̀tì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá wọ́n rí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ bọ̀ wọn ò mọ bí relationship ẹniyàn àti kábíyèsí ṣe rí. Wọ́n kàn mú àtàmọ́ wọ́n sọ di ọ̀rọ̀ wọ́n dẹ̀ ń gbé kiri nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. Ẹ̀yin èèyàn lé lálàkọ́kọ́ mi ò bá kábíyèsí gbénu palace o ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín kì í ṣe ọ̀rọ̀ ìyàwó ni ọ̀rọ̀ kábíyèsí kan ní ìsìn. Kábíyèsí ò ní èèyàn kankan tó fẹ́ fẹ́. So tẹ́ bá ń gbọ́ story kankan irọ́ ni. Wípé kábíyèsí gba owó lọ́wọ́ èèyàn kan irọ́ ni. Kábíyèsí lówó. Wọn ò ní ìdówó èèyàn kankan. Kí ni wọ́n fẹ́ fi owó òkè ẹ̀yin náà wò? Olóòfẹ́ wọ́n lẹ́ni yẹn sọ pé wọ́n gbowó lọ́wọ́ òun. Ẹ jẹ́ kí n sọ fún yín àwọn olórí ló wà nídìí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n bẹ́ speaker. Àwọn olórí yìí ló wà nídìí ọ̀rọ̀ yìí. Àwọn tí wọ́n fẹ́ kí Queen Naomi padà wá nínú palace nínú àwọn olórí. Àwọn náà ń ṣiṣẹ́ ibi yìí. Báwo ni odindi ọba aládé monarch ṣe lọ gba $180,000? Ṣé kábíyèsí ṣé network wọn gan kò jù yẹn lọ ni? Ẹ mọ iye tí kábíyèsí ní ni. Èló ni $180,000 tí kábíyèsí fẹ́ gbà lọ́wọ́ èèyàn láti wá di olórí ọba nínú palace? Irọ́ ni gbogbo ẹ̀. Wọ́n kàn fẹ́ máa jẹ́ kí Queen Naomi máa gbọ́rọ̀ yìí láti bínú ni. And Queen Naomi ti wà matured irú àwọn ọ̀rọ̀ egun àwọn gan ti mọ̀ pé irọ́ ló wà ń di ẹ̀ pé irọ́ ni gbogbo àwọn ọ̀rọ̀ yìí. So ní ìsìn nǹkan tí kábíyèsí fi ń bínú ò ní pé àǹtí wa A òun ló pe Queen Naomi tó sọ gbogbo àwọn ọ̀rọ̀ ìyàwó yìí fún wọn. So definitely kábíyèsí ní tí àǹtí wa A ò bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí, báwo ni àǹtí wọn ṣe ní àyà láti pe Queen Naomi? Níbo ni àǹtí wọn ṣe rí nọ́mbà Queen Naomi tí ò bá ń ṣe àǹtí wa A ló fún wọn? Gbogbo àwọn nǹkan tí kábíyèsí ń sọ ni. Yàtọ̀ sí yẹn kábíyèsí ń sọ yìí pé kí ló dé tó jẹ́ pé nǹkan tí wọn ò mọ̀ ni wọ́n fi ń sọ̀rọ̀. Because gbogbo àwọn ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan tó jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ tòótọ́ ni. Wọ́n kàn mú àtàmọ́ bá àtàmọ́ ni. Wọ́n láǹtí wá láti UK. Wọ́n wá ń bá Sisi jà àǹtí wa Ẹ̀mí pé òun ló ń fa gbogbo wàhálà yìí. Ipò òun ni ò fẹ́ kí òun ló dá gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ pé òun àti àǹtí wa àwọn náà ń ṣe gbogbo iṣẹ́ ibi. Nǹkan tá a gbọ́ nìyẹn o ẹ̀yin aráalé ṣùgbọ́n ẹ jẹ́ kí n kí ẹ̀yin aráalé àti gbogbo ẹ̀yin èèyàn mi ní ilé lóko ìpè ẹ káàbọ̀ sí Mashola Gist TV. So allegedly bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí ní àwọn máa divorce àǹtí wa A nítorí gbogbo ọ̀rọ̀ burúkú èyí tí wọ́n ń gbé kiri wípé àwọn ń fẹ́ Ọládòyin Fágbolú wípé kábíyèsí gba $180,000 lọ́wọ́ ẹ̀ láti jẹ́ olórí wípé wọ́n wá ní pé ọ̀rọ̀ olórí yẹn ò ṣeé ṣe. Wọ́n wá ń gbé ẹjọ́ yẹn kiri lórí social media. Nǹkan tá a gbọ́ nìyẹn o ẹ̀yin aráalé. Àwọn èèyàn burúkú àwọn ni wọ́n ń ṣiṣẹ́ yìí. Àwọn ìyàwó yìí náà dẹ̀ ni
wọn ò fẹ́ kí Queen Naomi kan padà sí inú palace, ìtorí ẹ̀ ni wọ́n fi lọ ń gbé àwọn èèyàn dìde láti máa gbé gbogbo àwọn rúmọ̀ burúkú báyìí lórí social media. Kábíyèsí, Ọlọ́run ọba á wà pẹ̀lú yín. Kò sí nǹkan tí kábíyèsí fẹ́ tí wọ́n ò ní. So báwo ni wọ́n ṣe máa lọ gba owó lọ́wọ́ obìnrin nítorí pé ó fẹ́ jẹ́ olórí? Kábíyèsí ju gbogbo yẹn lọ. So ẹ má believe gbogbo àwọn rúmọ̀ rádaràda táwọn olórí ń gbé kiri. Kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀, kì í ṣọ̀rọ̀ ìyàwó ni kábíyèsí kàn ní ìsìn. Ṣé àwọn mẹ́fà tí wọ́n fẹ́ kọ́ ni wọ́n ní kán jáde nínú palace yẹn? Ara ń ta àwọn olórí yìí nítorí pé kábíyèsí ní kán jáde nínú palace, kò sí nǹkan míì bí ara ń ta wọ́n ni. Wọn ò dẹ̀ fẹ́ kí Queen Naomi padà wá sínú palace, torí ẹ̀ ni wọ́n fi ń gbé gbogbo irú àwọn ogun báyìí dìde. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, kábíyèsí àti Queen Naomi máa borí wọn. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi, ṣókí lọ bẹ̀ oge. A ní ká mú gist allegedly tá a gbọ́, a ní ká mú wá fún yín, ká wá torchlight sí ni. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o, ní ilé lóko àti lẹ́yìn odi. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé á yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all.